It's Maestro on the beat, baby. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. A sì tún kí yín káàbọ̀ padà sí orí ètò yín ètò wa ní Ẹwà Èdè Yorùbá láti ọwọ́ Rev Tutors Educational Services. Orúkọ mi náà ò yí padà. Èmi ni ọ̀rẹ́ yín, àbúrò yín, ẹ̀gbọ́n yín, ọkọ yín ni Ayọ̀dèjì Ajíbọ́lá Ìbílẹ̀yẹ, olùdarí ilé ẹ̀kọ́ Rev Tutors Educational Services. Ní orí ètò yìí ni a ti ń ka ìwé kan tí a pe àkọlé rẹ̀ ní Àrídùnnú ọmọ láti ọwọ́ Fọláṣadé Ọláníyì, níbi tí a ti ń ka láti bẹ̀rẹ̀ láti orí kìíní ní bí ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn, orí kejì, orí kẹta. Ní ọ̀sẹ̀ tó kọjá a ka orí kẹrin níbi tí a ti sọ̀rọ̀ wèrè pọ́nbélé kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Àrísáyá, èyí tí Àbẹ̀kẹ́ ìyá Adédoyin wòran rẹ̀ títí tí ò fi mọ ìgbà tí bàbá owó ní kókó olówó eléèlé tí ó wọlé dé. Owó ní kókó ti wọlé dé ní orí kẹrin. Ó ti kó ẹrù Àbẹ̀kẹ́ jáde, òun tòun ti ọmọ rẹ̀. Àbẹ̀kẹ́ sì lélẹ̀ yìí kò rí bí yà sí, ó mórí lé ilé ìlú bàbá rẹ̀. Báyìí nìpínyà dé láàrin bàbá ìyá àti ọmọ, ìyẹn bí a ti kà á ní orí kẹrin ní ọ̀sẹ̀ tó kọjá. Lọ́sẹ̀ yìí ẹ jẹ́ á máa tẹ̀síwájú nínú ìwé kíkà wa yìí, Àrídùnnú ọmọ, tí a ó fi máa tẹ̀síwájú ní orí karùn-ún. Ẹ máa bá wa ká lọ. Ọba mi Aláùrábí, ọba àánú, kò jẹ́ kí wàhálà wọn já sí asán. Lẹ́yìn ọdún kẹrin ní ilé ẹ̀kọ́ gíga, Adédoyin sin orílẹ̀-èdè rẹ̀ fún ọdún kan. Bí ó ti ń sin orílẹ̀-èdè rẹ̀ tán ni Elédùà gbé iṣẹ́ rere pàdé rẹ̀, iṣẹ́ alálùbáríkà. Ó rí iṣẹ́ sí ilé ìfowópamọ́. Owó oṣù tí Adédoyin bá gbà ni ó fi ń ran Ajíbọ́lá lọ́wọ́. Ẹ̀kọ́ ìmọ̀ ìṣègùn òyìnbó ni Ajíbọ́lá ń kọ́ ní tirẹ̀, kì í sì yá bọ̀rọ̀. Ajíbọ́lá tiraka títí, ó fi pegedé, ó fi gbọ̀rọ̀ jọkà, ó parí ẹ̀kọ́ rẹ̀. Òun náà sì rí iṣẹ́ sí ilé ìwòsàn ìjọba ní ìlú Èkó. Gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́, ní ìwọ̀n ìgbà tí Ọlọ́run ọba tó ti gbà fún àwọn méjèèjì, kí ló tún kù? Wọ́n dá ọjọ́ ìgbéyàwó sọ́nà. Ìgbéyàwó kù oṣù méjì nígbà tí Àkànmú túbá lọ́dọ̀ ọmọ rẹ̀. Ó bẹ̀ẹ́ kí ó foríjì òun lórí ọ̀rọ̀ ọjọ́ kìíní àná. Ajíbọ́lá kọ̀ jálẹ̀ o. Ó ní òun kò ní foríjì bàbá òun. Ó ní àforíjì wo lẹ ṣẹ̀ṣẹ̀ ń tọrọ? Ṣèbí ẹnu ara yín lẹ fi sọ wípé bí n bá lè kú kí n kú, bí n bá lè yè kí n yè. Èmi kì í ṣe ọmọ yín mọ́ o, ẹ wá ọmọ yín lọ síbì mìíràn. Ajíbọ́lá olólùfẹ́ mi, ọ̀rọ̀ yìí àbí òmíràn, ṣèbí wọ́n ní òkè òkú lòkú rè, bàbá ọmọ ló lọmọ. Bàbá kò ṣeé rà lọ́jà, bàbá rẹ ni bàbá rẹ yóò máa jẹ́. Adédoyin ló pẹ̀tù sí ọ̀rọ̀ náà. Inú Ajíbọ́lá dùn, ó sì fi orí jì bàbá rẹ̀. Àkànmú, Ajíbọ́lá àti Adédoyin wọ́n gbéra, ó di ilé bàbá àgbà tó gba Ajíbọ́lá sílẹ̀ ní ọjọ́ kìíní àná láti tún lọ dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Wọ́n bá bàbá láyé, wọ́n bá láàyè, ṣùgbọ́n àgbà ti dé. Bàbá yìí ṣe wọ́n lálejò. Wọ́n jẹ wọ́n mu. Lẹ́yìn ìṣàlejò, bàbá ní kí Adédoyin yẹra fún wọn. Òun ní ọ̀rọ̀ láti bá bàbá àti ọmọ sọ. Adédoyin kò kúkú janpata, ó jáde fún wọn. Ọmọ mi, aláàánú rẹ ni obìnrin yìí o. Má ṣe ronú láti fi ọmọbìnrin náà sílẹ̀ rárá, kó má bàa ya abàràmọ̀ọ̀rẹ́ jẹ. Kò sí ẹni tí ó lè ṣe irú èyí torí ọkùnrin. Ó wá kù nǹkan kan tí mo gbàgbé láti sọ fún ọ ní ọjọ́ kìíní àná. Ọ̀rọ̀ náà tóbi díẹ̀ tí mo ṣe ní kí obìnrin rẹ yẹra. Bàbá mi kanlẹ̀.
ó tún bá ọ̀rọ̀ rẹ̀ lọ. Bí obìnrin náà bá bí 200 ọmọ fún ọ, bóyá ni a lè rí ọmọ alálùbáríkà nínú wọn, torí gbogbo ire tí ń bẹ lára rẹ̀ ni àwọn irúnmọlẹ̀ ti gbà kúrò lára rẹ̀. Kò sí ohun kankan rere tí ó lè jáde ní ara rẹ̀. Èmi ò wá lè sọ bí Elédùà bá gbé ìṣe rẹ̀ dé o. Ajíbọ́lá àti bàbá rẹ̀ wojú ara wọn, ojú wọn ṣe mẹ́rin. Ajíbọ́lá ká ọwọ́ lérí, Àkànmú sorí kodò. Ọ̀rọ̀ náà sọ ọlọ́gbọ́n kọ́. Bàbá ṣé ọmọ mi ò lè fẹ́ ìyàwó mìíràn ni? Àbí kí ni àǹfààní obìnrin tá a fẹ́ tí kò sí ire ní ara rẹ̀? Ṣèbí torí ọmọ ni la ṣe ń ní aya? Èèwọ̀, ó ti di egungun ẹja sí i lọ́rùn. Ọjọ́ tí Ajíbọ́lá bá rò ó lọ́kàn ara rẹ̀ pé òun yóò fi ọmọbìnrin náà sílẹ̀, òun náà kò ní rójú sojú. Bàbá èpè! Ajíbọ́lá pariwo. Èpè kọ́, kò ju báwọn lọ. Bàbá ké sí Adédoyin. Nígbà tí Adédoyin wọlé, ipò tí ó fi wọ́n sílẹ̀ sí tẹ́lẹ̀ kọ́ ló bá wọn. Inú wọn kò dùn bí ti àtẹ̀yìnwá mọ́. Wọ́n pa lọ́lọ́ ara fún Adédoyin, ṣùgbọ́n ta ló lè ro ẹjọ́ fún un? Ibi ni a ó fi àdàgbà ètò yìí rọ̀ sí ní ọ̀sẹ̀ yìí, ní orí 5. Bó bá ti di ní ọ̀sẹ̀ tó ń bọ̀, a ó máa tẹ̀síwájú ní orí 6. Kí Ọlọ́run ṣọ́ ìpàdé wa o. Àmín.